Adúpẹ́ fún Ọlọ́run. Ayé Ànábì wa Muhammad. Àlékún yọ́nú Ọlọ́run ọba àtànà Ọlọ́run ó bá wẹ ní Ọlọ́run ọba tí wọ́n ṣiṣẹ́ ìsìlámù yìí wá. Gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tá ń bá lọ láti fi bára wa sọ̀rọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bí wáàsí wa tá ń sí lọ fúnra wa látara nǹkan mẹ́rin kábàrà sọ̀rọ̀ lérí jíjẹ́ báyìí corruption. Ìtìṣàrí fàṣákì fìlìláàd. Káàsì bára sọ̀rọ̀ lérí tí ń jẹ́ tax. Kọ́dí àtúntò tọ́lé bá. Àti kábàrà sọ̀rọ̀ lórí nǹkan tí ń jẹ́ humanity, ìjọba ìyá àti security mẹ́rin náà ni. Àwa débi orígun yìí tí wọ́n ń pè ní tax. Ojú wo ni ìsìláàmù fi wò? Báwo ló ṣe rí lọ́dọ̀ ìsìláàmù tá a bá wa níbi ìsìláàmù náà ní ìgbà tax? Gbogbo ọ̀nà àti ìgbà tax ti àṣàlàyé fún wa. A máa ti ti ètò Ọlọ́run tó fi yàtọ̀ síta àwọn ẹ̀dá ọ̀nà méjì ní. Àkọ́kọ́ ní ìsìláàmù tó bí tax ó ti dànù bí wọ́n ṣe ní ìjọ máa gba tax lérí ẹ̀. Ọwọ́ á pèsè gbogbo oríṣiríṣi iṣẹ́ ọ̀nà tí a lè gbà ló mú àwa lọ síbi òwe, ó mú àwa lọ́sọ̀dá lọ́sọ̀, ó mú àwa lọ́sọ̀ ìgbà ní oríṣiríṣi iṣẹ́ tọ́lọ̀ ń pèsè kalẹ̀ tó dá pé wọ́n máa jẹnẹrétì owó bẹ́ẹ̀. Owó tí wọ́n bá jẹnẹrétì yẹn ibẹ̀ ní táàsì ó ti máa wáyé. Àkọ́kọ́ nìyẹn lẹ́yìn fún pèsè iṣẹ́ ó gbé táàsì lé ilẹ̀ fún àwọn olówó ní bèrè táàsì lọ́wọ́ wọn àbáwọn oníṣòwò ńláńlá àwọn ọ̀gbìn ńláńlá ó wá ní ká pín fáwọn ẹ̀kọ́ náà. Nínú Islam yìí gbà sọ́wọ́ ọmọkùnrin lọ́jọ́ láti yẹra wa pé ètò Ọlọ́run tó ṣe ìjọ tọ́lọ́run ti dá yìí ló ti fi tó gbogbo láti dá yìí kí ló wá ti fi jọ ọ̀kárí. Níjọ́ tọ́lọ́run tọ́ da yìí tó ti pèsè ayé ọdún wá fi ètò síbẹ̀ gbogbo ń ta máa gbé táyé òfin tán Ọlọ́run ti kó síbẹ̀. وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها
Ọ̀dára bí àpòàdà ha gbogbo tájò táyò fi tán ó ti dìbò rẹ̀ síbẹ̀. Bí àrùbá àti àyà. Kí ló dé tí jẹ́wọ̀n òfin kárí àti tí ọ̀jọ́ kárí ní pé ààfin gbogbo tí wọ́n bá kó yọ sọ́wọ́ bẹ́ẹ̀ ní kò lè kárí. Ẹni okòwò ìlú sọ́wọ́ bí òfin kò lè kárí. Àlùmọ́ọ́nì ìlú ibi jẹ ọ̀rọ̀ ìlú tẹ́ bá kó sọ́wọ́ bẹ́ẹ̀ ní kò lè kárí. Individu àtọ́nà ń kó kẹ́tì tó kó sọ́wọ́ ìwọ̀dìà tí ò pé kò lè kárí. Yíyan làwọn náà adé ti fa pínpín. Ọ̀rọ̀ pínpín yẹn ọwọ́ jẹ ọlọ́run ọba ọjẹ́ lókun pípọ̀. Ibi ó mójútó kápẹ́ ìyẹn ló gbé wa lọ sí ìjókòó. Níbi ọlọ́run sọ fún wa pé òun tó lè agbọ̀dọ̀ fi ojú ẹ̀. Báṣe wa pé ó lè kárí ọlọ́run ṣàlàyé fún wa. Pàṣẹ́ntéèjì tí wọ́n bá jí obìnrin tí wọ́n jẹ́ ọkùnrin àti obìnrin wọ́n ṣàlàyé fún wa. Obìnrin bá jẹ́ ọ̀kan lọ wọ́n ṣàlàyé fún wa. Wọ́n ọmọ tí wọ́n bí ó wàá fìyà àti bàbá sáré wọ́n ṣàlàyé fún wa. Èyí tí ẹgbẹ́ máa yá wọ́n ṣàlàyé fún wa. Ọkọ tí ó ṣe wọ́n ṣàlàyé fún wa. Ìyàwó tí ó ṣe ọkọ wọ́n ṣàlàyé fún wa. Alákùnrin ẹ̀dá ó pàkùn kàlárà wọ́n ṣàlàyé fún wa. Ó wá ṣàlàyé tán títí níbi àsọ̀kalẹ̀ sí nìyẹn bí Al-Kùránì bó ṣe lágbára tó tí ń jọ́rọ̀ Ọlọ́run bí Ìsìlámù bó ṣe dáa tó tí ń jọ́rọ̀ Ọlọ́run. Ó wá lọ́kàn àwọn kan tọ́já sí pé wọn ò sínú àwọn tí wọ́n á pègùn fún àwọn eléyìí wọn àwọn alákọ̀ọ́sẹ̀ bá ní wọ́n ń pè wọ́n. وإذا حضر القسمة أولي القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا له قولا معروفا وقولوا له قولا معروفا. Ọlọ́run ní ẹ wá pínkún Ọlọ́run sì kẹwàá ra wa lọ. Ogun ẹlòmíì ọkọjá agbára ogun tó pín jọ kan kódà tẹlòmíì ò ṣe pín lọ́sẹ̀ kan. Ogun ẹlòmíì ó ta tó pín lọ́jọ́ kan kódà tẹlòmíì ò ṣe pín lọ́sẹ̀ kan. Ọlọ́run ní tẹ bá wá kó ń tá ń pè ń dúkìá Ọlọ́run ọba yìí tẹ bá wá kó kalẹ̀. وحضر القسمة أولو القربى. Àwọn tí wọ́n wá kọsẹ̀ bá yín ó lè jẹnu fámìlì. واليتامى. Àwọn tó kọsẹ̀ bá yín ó lè jọ́rí òkú. Àwọn tí wọ́n kọsẹ̀ bá yín gbà tẹ̀ ń pín gún. واليتامى. Ọlọ́run ni ẹ fún wọn ń bẹ̀. Inú àwọn tẹ́ fún tí ọ̀já ti pa àwọn ni wọ́n lógún tí àjí wọn ò sí nínú àwọn tí wọ́n ní apínkún fún ìyẹ̀tẹ́ àmọ́ ọmọ òrukàn. Ọlọ́run ni ẹ bá mi rọ̀ ọ́ lọ́rọ̀ ń bẹ́ẹ̀. والمساكين. Àwọn tí wọ́n ní tí wọn ò ní tó Ọlọ́run ni ẹ bá mi rọ̀ wọ́n lọ́rọ̀ ń bẹ́ẹ̀. فارزقوهم منه وقولوا لهم قولا معروفا. Ọlọ́run ni ẹ rọ̀ wọ́n lọ́rọ̀ nínú ogún yìí ẹ bá ń fún wọn tẹ́ bá fún wọn tán Ọlọ́run ni ẹ wá fọ̀rọ̀ retí. Ọlọ́run ni ẹ bá ń fún wọn bẹ́ẹ̀ tẹ bá ń fún wọn tẹ bá ń fi ọ̀rọ̀ retí fún wọn. Nítorí tó fi ní ẹ fọ̀rọ̀ retí ni pé àwọn lè mọ̀ pé bó ṣe pọ̀ ńlẹ̀ tó yìí ìwọ̀n bí èyí ló wá kàn wá. Ìsìláàmù kan dáa ni wọ́n ń pe kíní kan ní ákùlẹ̀ àìní. À ń pe kíní kan ní ákùlẹ̀ àìní. Ẹ kọsẹ̀ bá ó sojú yẹ gbà ń bẹ̀ ni ọ̀ ò sí ní ẹni wọ́n ní á fún. Ọ̀ ò sí ní ẹni tọ́jọ́rọ̀ tó wà ọlọ́rọ̀ ọ̀yàn. Ọlọ́run yẹn ò sí bẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kọsẹ̀ bá ní. Àmọ́ Ìsìláàmù dáa. Àmọ́ Ìsìlámù dáa. Ọdẹ wá fọ̀rọ̀ retí fún wọn. Ó ní wá fi ọ̀rọ̀ retí fún wọn. Ẹ má jẹ́ wọn bá ìbànújẹ́ lọlé. Ẹ má jẹ́ kí wọ́n bá ìbànújẹ́ lọlé. Kódà ọ̀rọ̀ rẹ̀ ní kì í ṣe bí ogún nìkan o. Kódà ọ̀rọ̀ rẹ̀ ní kì í ṣe bí ogún nìkan. Ọlọ́run tún gbé wá níbi sàárà. Ọlọ́run tún gbé wá níbi sàárà gan-an. Sàárà tá a máa ń ṣe òun. Sàárà tá a máa ń ṣe nì. Ọrẹ ẹ̀ta tá a máa ń ṣe òun. Ọrẹ ẹ̀ta tá a máa ń ṣe nì. Ẹlòmíì tọrẹ àmọ́rọ̀ púpọ̀ lẹ́nu ẹ̀. Ẹlòmíì tọrẹ àmọ́rọ̀ púpọ̀ lẹ́nu rẹ̀. قول معروف خير من صدقة يتبعها أذى. Yóò ṣe sàárà lóòótọ́. Àmọ́rọ̀ púpọ̀ sẹ́mi mo kó bọ̀ ni.
Yóò ṣe sàárà lóòótọ́, àmọ́ ọ̀rọ̀ kú lẹ́nu ṣe mo kó bọ́ ni. èmi kó bọ̀ ni kí ni fìtínà pọ̀ sí i lóòótọ́ àṣejù àwọn èèyàn náà pọ̀ pàápàá jùlọ ń gbà táyé dáyé fóònù yìí ẹlòmíì mẹ́kọ́ fóònù yóò pè ọ́ títí àfi tí bátìrì bá kú Àbí bátìrì rẹ̀ bá kú àbí bátìrì tọ̀dọ̀ rẹ̀. yóò run down Yóò rọ̀ ń dà ní bí ó ti máa pìọ́. kọ̀bẹ́kọ̀ mu Kò bẹ́ẹ̀ kọ́. nítorí bá mú ọ tó pè yàn tó wá dàbí ẹni pé ẹni tó pè ń ò gbé ó wàá fi sùúrù pé ó ṣeéṣe kí wọ́n bí sí i ọ̀nà tó lè gbàgbọ́ ọyé pọ̀ ọ̀nà kan ní ẹni kò ṣe mẹ́sẹ̀gì tó bá padà lẹ́sbìt yóò kà á tó bá fẹ́ pè ọ́ padà fún rẹ̀ yóò pè ọ́ ọ̀nà kan ní ẹni kò ṣe first message kò fohùn ránṣẹ́ tó bá gbọ́ ohùn rẹ̀ yóò list sí ọ àmọ́ yín pèsè àgbàtẹ́ bá gbé Àlẹ́ ìgbésẹ̀ tẹ́lẹ̀ ní gbé ní. rárá inú bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹlòmíín rọ́jú ṣe sàárà ní pọ́lọ̀ ní a ṣe sàárà wá sí lọ́gbọ́kọ̀ máa la níbi tí wàá rọ́jú ṣe kan wọ́n wá rí bí opportunity ó dùn tó yìí Ó tẹ̀mẹ́ lọ́wọ́ yìí. ọba ti wo pápápá nìṣe pán ẹ dákun ó tún bẹ̀rẹ̀ sítórí á wò yí pé sólè yìí rò pé mo gọ̀ ni ó fi sùnù ọba tó dá wa gan kì í ṣe gbogbo gbà Ọba tó dá gan kì í ṣe gbogbo ìgbà. ọba jẹ́ gbogbo gbà á ní rántí ẹ̀ mọ́ Ọba dìde gbogbo ìgbà nírántí ẹ̀ mọ́. ẹ̀ ń ro fara yóò ṣe kan yóò tó lè kan lẹ́kọ́ ọlọ́run dákun so ètò ọlọ́run fètò sí gbogbo nǹkan Ọlọ́run bá fi ètò sí gbogbo nǹkan ní. amẹ́lòmí ò dìídì dáa fún rẹ̀ ni tó bá gbé fóònù báyìí nítorí pé yẹn ń pè wọn alára kíkan ni kí ni pọ́blẹ́mù ẹ̀ gan tó ń pè mí ẹ dákun ìgbà kan ọ̀kan ṣé ìmọ̀ kó bọ́ ni kó lórí fóònù fún mi yóò gba fóònù máa létí ní pa ọba sì yọ lọ́run yóò dá ọ náà padà sẹ́ni tí wọn náà máa tọrọ kó o lè máa bí ṣe rí lọ́lọ́run fi sọ yìí pé. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ọ̀rọ̀ ni mo ń sọ pé قول معروف قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى. ọlọ́run kí èèyàn bá nǹkan wá dọ̀rẹ́ kò wá sí torọ́ ọlọ́run nìkan ní búrókì o. Tùrọ̀ nìkan ò ní kí n búrókì. dédé bó bá ti dáa fún ọmọ náà níjọ́ tí búrókì rẹ̀ ọba dé ló ṣe búrókì olówó náà búrókì. Olówó tẹ̀rí náà náà máa ń búrókì. a máa gbàjọ ni pé òkè ẹ fi lẹ̀ mo ti gbọ́ ń kó díẹ̀ lọ dìgbà tí ó fi dẹ́ lára tí ó fi wábì kan ti yọ. ìwà bọ́sásìkò bẹ́ẹ̀ tí ò ní sí ọlọ́run tí wọ́n bá wá bọ kọ̀ wá sí èyí tó fi wá sọ̀rọ̀ ọbú fún un pé sẹ́ sọ mí dolo sí ni àbí mo torí yín wáyé ni ọ̀nà rárá. قول معروف ọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ rí fún yàn. ومغفرة خير من صدقة يتبعها أذى. ó dáa ju sàárà tó ṣe tọrọ ọbú wá tẹ̀lé lọ níjọ́ ọba ti ṣe sàárà tọrọ ọbú bá ti tẹ̀lé ò ní ládàá mọ́. Ìjọ tó bá ti ṣe sàárà tọrọ bó bá ti tẹ̀lé ò ní ládámọ́. ọ̀rọ̀ ní fún ọjọ́ láíláí rẹ̀ má jẹ́ kí n bú rẹ̀ máa o. Má tún bẹ̀rù máa o. èyí tí wọ́n ń pè lọ́mọlúàbí ní ìrọ́jú. Ẹni tá ń pè lọ́mọlúàbí ìrọ́jú ní jẹ́ bẹ́ẹ̀. ìrọ́jú máa ń pè lọ́mọlúàbí. Ìrọ́jú máa ń pè lọ́mọlúàbí. débi tó ti sọ tára ti kọ́ tára ti ní ọ sórí ìtọ́ba sọ tára kan tó ní ọ̀hún yìí tọ́rọ̀ fẹ́ gbà dànù. Sọ̀rọ̀ ìtara kan tó sọ ní tọ́lọ̀ bá fẹ́ gbàgbé ẹnu ni. لا تبطلوا صدقاتكم بالمن والأذى. ọlọ́run ẹ má bà sàárà yín tẹ̀sí jẹ́. Ọlọ́run ẹ má bà sàárà ìtẹ̀síṣẹ́. والأذى. lẹ́yìn ìrèkó kan nira Lẹ́yìn ìrèkó kan ṣèrègún ó ti ní ilé tó lóore jù nù sàárà ní sàárà tọwọ́ tún ṣe tọwọ́ ṣe ọmọ
àmọ́ òun ló fún yàn lásọ níjọ ń wà ń bẹ̀ wò fún lásọ kí wọ́n lè mọ̀ pé òun ló fún lásọ ni wọ́n bá ti wá yọ kódà àmọ́ pásọ yóò fi tiẹ̀ báyìí. àpapọ̀ yóò sì sáìsì rẹ báyìí o wọ́n ti mọ̀ pé wọ́n ló fún ọ. ó ti dìrègún kódà bóun bá fi mọ̀ pé ìrántí aṣọ yìí máa fọ̀ wọnú dákun wẹlé mi ti gbàgbé òun kò sí fún ọlọ́ni ìwọ náà lórí ládẹ́bọ̀ bá dárí kìá mọ̀ àbọ̀ fún yẹn lówó kún ó lè mọ̀ pé òun ló fún un ó ti wá rí àárín yẹn ló ti fẹ́ dójú tí o tọ owó ojú òní tó ń sótó bí ọba tó àárín yẹn ló ti wá béèrè lọ́wọ́ rẹ̀ pé sótó. tí ọba tó sáré rẹ̀ ló ti wá béèrè lọ́wọ́ rẹ̀ pé sótó. ọ̀dà fẹ́ àwọn tí wọ́n máa ń ṣe nǹkan kí wọ́n mọ̀ pa àwọn làwọn ṣe kódà débi ọ̀rọ̀ tó sọ níkọ̀rọ̀ tó ń tọ̀ ń bá ń dọ́rọ̀ lẹ́yìn tàbí ẹni ẹ̀ rántí pé mo sọ̀rọ̀ yẹn fún yín mọ́ mélòó Ọlọ́run fi ṣèrègùn lérí tiẹ̀ tó sọ fún ọ. mélòó Ọlọ́run bá fi ṣèrègùn lórí tiẹ̀ lórí tó ṣe fún ọ. Ọlọ́run ìrègùn máa ba iṣẹ́ yẹn jẹ́ wájú Ọlọ́run ni. ìrègùn máa ń ba iṣẹ́ yẹn jẹ́ níwájú Ọlọ́run bá ní. lọ́jọ́ pé tẹ bá kọsẹ̀ bá yín tẹ̀ ń pínkún tẹ bá fún wọn bẹ́ẹ̀. ìṣàdọ̀ alikismata olùkúrúbà wàlíyàtàmà wàlímàsàkínú fàrísùkú minhu wàkúlù làwọn qawlan ma'rufa. pínpín lọ́lọ́run bá débẹ̀ pé àyè gbàjọ ká máa pín tẹ́ ẹ̀ bá ti pín yín tá a fi wúlò fún kò ní wúlò fún. pínpín yẹn á rò pé ibi tá a ti ń bá bọ̀ ọ̀rọ̀ kẹ́pín abádébi ọ̀rọ̀ ọlẹ̀ abádébi owó eré gbogbo ohun tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ kó jọ ẹ gbọ́dọ̀ pín ni. now ọlọ́run wá dún bẹ́ẹ̀ ọ wá kó àwọn nǹkan kan tí máa ń gbé fọ́tò owó tá a ní pè lówó owó náà sì ní jáde ń bẹ nínú àwọn nǹkan bẹ́ẹ̀ òun ni. tọ́kísì mọ̀sáré. èrè oko. inna min rahmatillahi ta'ala ala ibadi an yuqaddima nasihatahu ila sahabil masari awil fallahi an yuwasihu ma batahu Allahu ta'ala min al-arsaki ala al-ajizina al-fuqara. ó nínú dáadáa ọlọ́wọ́n ọba inú tá à ń pè ní ráàmà ike ọlọ́wọ́n ọba lérí àwọn ẹrú rẹ̀. an yuqaddima nasihatahu ila sahabil masari. ó ti kọ́kọ́ gbé wá síwájú pé bí mo ti fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn tí ọba ṣe bẹ́ẹ̀ ni ó jìyà tó rẹ́ lòmí ọ̀mà àmọ́ fẹ́ kọ́ mọ̀ lọ́jọ́ gbé wá sí wa. àyùwàsíhùn máa àǹbàtàhù Allahu ta'ala minal arzaq. gbogbo ntọ́lọ̀ mú jáde fún yín nínú ilẹ̀ pátápátá nínú àrísìkí Ọlọ́run pé ẹ pín. alal ajizina al fuqara. ẹ pín pípò ilẹ̀ mo fẹ́ kẹ́ ẹ pín ẹ bá ń pín fáwọn aláìní kó lè tó àwọn náà káwọn náà ó lè bẹnẹfíìtì láyé kí wọ́n má wà lójú kan. wallazi أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا يأكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. ètò ọlọ́run ọba látara pípìnì ọlọ́run sọ báyìí pé. huwa allazi ansha jannatin marushatin. ọlọ́run jẹ́ kó yé wa pé gbogbo nǹkan yìí àwa kọ́ la ní. Ọlọ́run jẹ́ kó yé wa pé gbogbo nǹkan yìí àwa kọ́ la ní. ó rí fúngbà tó fẹ́ sọ̀rọ̀ owó gangan táwa mọ̀ lówó òun náà ló lóun lówó. wàhátùhù min malillahi allazi atakum. owó mi ni mo kàn fẹ́ yín ṣe baálé rẹ̀ ní kẹ́ ẹ jẹ mọ́gàjí ẹ̀ kẹ́ ẹ máa kọ̀ǹtúrò rẹ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ owó gangan. ó wá débi nǹkan míì tí ń já sówó a lè má pè òun lówó gangan a lè má rí ìrì owó gangan báyìí
bá a ṣe rí owó ní náírà ní nǹkan kan àmọ́ ó lòun náà padà já sí nígbà tó fẹ́ sọ wá ní pé وهو الذي ó lè mi ọlọ́run أنشأ جنات oko ọgbà oko tẹ́ ẹ níhùn tẹ́ ẹ lẹ́ lóko fámì tẹ́ ẹ ń ṣe tẹ́ ẹ lẹ́ ní fámì. جنات معروشات Janati Marosat ọgbà oko tí mo tẹ́lẹ̀ fún yín mo tẹ́lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ وغير àtẹ̀yìn tí mi ò معروشات tẹ́lẹ̀ méjèèjì náà ni màá ń ṣe tó o bá dé oko ẹlòmíì ó sì sọnù o ò lè rí oko ẹlòmíì kó o rìn tó o bá dé fáàmù ẹ̀ o ò lè rìn tán lọ́sẹ̀ kan. Gẹ́rù Marosat sì wá ojú ká ọlọ́run ló kó ta tẹ́lẹ̀ àtẹ̀yìn ta tẹ́lẹ̀ ń. هو الذي أنشأها èmi ọlọ́run bá ní mo ṣe fún bẹ́ẹ̀. والنخل والزرع مختلفا أكله ọlọ́run ní náàlì ọ̀pẹ ní náàlì ọlọ́run ní igi ọ̀pẹ والزرع ó ti sọ̀rọ̀ oko tóun tẹ́lẹ̀ àtẹ̀yìn tó wọ̀ tẹ́lẹ̀ kí ni wá ń bẹ lóko النخل والزرع أكرم yáyà àlùkò nínú kí ni máa bẹ lóko ọlọ́run ní náàlì igi ọ̀pẹ. والنخل والزرع مختلفا أكله àwọn anáàlì àwọn igi ọ̀pẹ tọ́já sí pé èrè oko tẹ́ ẹ máa ń kó ọlọ́run lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọn ò jọra wọn kọ́lọ̀ wọn ò jọra wọn wọn ò dàbí ara wọn o ò lè má gbọ́n kó o fi wé ápù o ò lè má pù kó o fi wé bì gbogbo wọn ọlọ́run ni mo ní kí wọ́n yàtọ̀ níbi kí ni أكله wọ́n yàtọ̀ tẹ́ bá fẹ́ jẹ wọ́n bí sọ ṣe dùn lẹ́nu rẹ bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí adùn gbàdo الله أكبر bádùn gbàdo ṣe rí ó yàtọ̀ fún adùn ọsàn bọ́sàn ṣe rí ó yàtọ̀ fún adùn mángòrò bí mángòrò ṣe rí adùn rẹ̀ yàtọ̀ fún ti pẹnápù bí pẹnápù ṣe rí adùn yàtọ̀ fún ti ápù ọlọ́run ní níbi jíjẹ wọn adùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní. والزيتون والرمان متشابها وغير متشابه ọlọ́run ní zaitun والزيتون ọlọ́run yáyà àrùkọ́ nínú kọ́kọ́ sọ̀rọ̀ pé ó ti sọ ọ̀pẹ النخل ibo ni والزرع wọ́n ti rọ̀pẹ ara ibo wọ́n ti rí epo من النخل nínú láì ibi ẹ̀yìn wọ́n ti rí ọlọ́run náà ti pò ní náà والزيتون àtàdí ẹ̀yẹn ni àwọn tó jọra wọn nu والرمان rómánì o lè pé lẹ́mì ẹ̀mì lọ́jọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí ó ní tọ́jọ́ lọ́dọ̀ tí wọ́n. متشابها وغير متشابه àtàrí èsè ni wọ́n ti rórì. àtàrà èsè iná ti rí òrí. ọlọ́run ló mi ń bẹ tó jọra wọn omi ń bẹ tí ò jọra wọn. كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ọlọ́run wá pín sí méjì kùlú من ثمره ọlọ́run ni ẹ jẹ nígbà tó bá pọ́n إذا أثمر ìsá àzùmárà ìgbà tó bá pọ́n الله tíṣu bá ti dásìkò jíjẹ ẹ jẹ bọ́gẹ̀dẹ̀ bá tásìkò jíjẹ ẹ jẹ bí mángòrò bá tásìkò jíjẹ ẹ jẹ bẹ́ẹ̀ lọ́sàn bẹ́ẹ̀ pẹnápù bẹ́ẹ̀ ni gbogbo àwọn èso wọ̀nyí lásìkò jẹ ọlọ́run ní àmọ́ tí mo ṣe fún yín kọjá ń tẹ́ jẹ. وآتوا حقه يوم حصاده á tún akọ̀wé yóò máa sọ̀ dì. pínpín pínpín náà ni. آتوا حقه يوم حصاده ọjọ́ kéré-kéré ìjọ tẹ bá ti ń kéré oko náà ẹ pín ọjọ́ tá a fẹ́ lẹ́tọ̀ rẹ̀ ọjọ́ pínpín nù yóò máa sọ̀ dì. ولا تسرفوا ọlọ́run níbi pínpín yìí àti ibi jíjẹ ẹ gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ ẹ má tayọ àlà ń bẹ́ẹ̀ ẹ má nánà àpà kò síbi téyìn tí nánà àpà iná àpà aṣọ ń bẹ iná àpà ọ̀rọ̀ ń bẹ iná àpà àláfíà ń bẹ tó dá àláfíà ń lòkulò لا تسرفوا ọlọ́run á tún sírì fún. إنه لا يحب المسرفين ọlọ́run gbogbo ẹni tí bá nánà àpà mi ò nífẹ̀ẹ́ sí wọn láàrin ìbò mùsùlùmí. ọlọ́run ní gbogbo ẹni tí bá nànà àpà yìí nífẹ̀ẹ́ sí wọn. ibi pínpín àtẹ́kẹ̀ ṣe bí ogún nìkan ibi tí pínpín jẹ ọlọ́run ọba lógún dé ọfẹ́ apin náà ni ó tún bá débi nǹkan الأنعام والبهائم níbi pínpín bákan náà ọlọ́run ètí ìdúró
تقسيم الأنعام والبهائم. àwọn ẹran dábàá tó dá fún wa ọfẹ apin wọn ni kò ní apá wọn kákan jù wọn lẹ kí wọn wéèsì. لقد اهتم الإسلام بقضية المحتاجين لغاية أن يأمر الأغنياء أن يطعموا فقراءهم ومساكينهم. látara kó lè kárí ní islam fi pa àwọn olówó láṣẹ àwọn ọlọ́lá láṣẹ ẹ pín kínní yìí fáwọn àwọn aláìní ẹ bá ń pín fún wọn ومساكينهم. àbáwọn tí wọ́n ní tí wọn ò ní tónú yẹ fún ẹ bá ń pín wọn nítorí pínpín ní yóò àgbẹ̀ ọ̀rọ̀ Suratul Hajj wàsín. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأتموا البائس الفقير. ọlọ́run ní rẹ̀ Ànábì Ibrahim alayhi salatu wa salam. وأذن في الناس بالحج. pé wọ́n ní tiẹ̀ báwo ni wọ́n ṣe gbọ́ kọ̀kọ̀ ìwé pé John tó ti pè ní náà là ń dáhùn dò ní ọlọ́run ní. أذن في الناس بالحج يأتوك رجالا. ọlọ́run wọn máa wá náà ni àṣẹjọ́ òun kọ̀tán nìyí àṣẹjọ́ kò tádò ní. bí ájì ṣe wọ́n tó Bí ájì ṣe wọ́n tó. ọlọ́run ti sẹ̀mí àwọn èèyàn mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run sì so ẹ̀mí àwọn èèyàn mọ́ bẹ́ẹ̀. ẹ̀mí àwọn èèyàn ọlọ́run tó mọ́ bẹ́ẹ̀. Ẹ̀mí àwọn èèyàn Ọlọ́run bá so mọ́ bẹ́ẹ̀. kódà àwọn kan gbé wátíwádìí wọ́n gbé òdìrí bí owó tẹ̀ fi ń rán àwọn èèyàn lájì yìí wọ́n gba àwọn ìjọba lé ìmọ̀ràn bẹ́ẹ̀ wọ́n gba àwọn dùbúrú lé ìmọ̀ràn bẹ́ẹ̀ owó tẹ̀ fi ń rán àwọn èèyàn lájì yìí ó tó ṣe nǹkan míì ẹ dí àràjì yìí kù bí màrà ń ṣe dáa tó kò bófin Ọlọ́run mú tó orígun kan ní ẹ̀sìn lẹ́fẹ́ bì wó ni. ركن أساسي من أركان الدين. orígun ìpìlẹ̀ kan ni Orígun ìpìlẹ̀ kan ní. fẹ́ni tó bá lágbára àti lọ. Fẹ́ni tó bá lágbára àti lọ. Ẹ má bì í wó. Ọlọ́run tó àmì èèyàn mẹ́wàá lọ ni wọ́n máa wá náà ni. أذن بالناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر. Ọlọ́run ní gbogbo ọ̀nà ni wọ́n máa gbà wá àwọn tí ó fẹsẹ̀ ni wọ́n fẹsẹ̀ ni wá àwọn tí ó gun pléènì ó gun pléènì àwọn tí ó wọkọ̀ ojú omi ó wọkọ̀ ojú omi. يأتين من كل فج عميق. Ọlọ́run ní gbogbo omi kíbi ni wọ́n ti wá dáadáa Ànábì Ibrahim ni wọ́n ti wá dán lóhùn. ليشهدوا منافع لهم. Ọlọ́run ní kí ẹsẹ̀ torí ìjọsìn nìkan bí wọ́n bá tún dé Mẹ́kà wọ́n ó tún ráǹfààní mi rẹpẹtẹ àyìnbáyé ẹni tó lọ Mẹ́kà lọ ló ti dolówó yóò gba connection ẹ̀ẹ́dì connection láàrin ara yín ẹ̀ẹ́dì àǹfààní mi jẹ láàrin ara yín àyìnbáyé ẹni ó délé Ọlọ́run ọba ibẹ̀ ló ti do ní bísínẹ́sì kí ní ta nílùú tí kí ní ta kọ́ńtìrì tí nìkan báyìí lẹ lè kó wá gba káàdì tó o bá ti fẹ́ wá kó o pè mí bẹ́ẹ̀ ló ra àwọn nǹkan míì àdìsídìsí ọ̀làjú míì Ọlọ́run náà ra àwọn àǹfààní bàbá ti gbé ní يشهدوا Ọlọ́run. منافع لهم ويذكروا اسم الله في أيام Ọlọ́run ní bẹ́ẹ̀ bá débẹ̀ bá معلومات. délé Ọlọ́run gbogbo àǹfààní yìí sùn lọ rẹpẹtẹ Ọlọ́run ní ẹ máa wá dárúkọ èmi Ọlọ́run fún àwọn àríyàm àwọn ọjọ́ rẹpẹtẹ kan ni àwọn ọjọ́ wo ni ọjọ́ Mínà ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin tá a máa ń lò ní Mínà ẹ dárúkọ èmi Ọlọ́run ọba ń bẹ bẹ́ẹ̀ bá débi tí àtijọ́ ẹ dárúkọ mi ń bẹ bẹ́ẹ̀ bá dára fún ẹ dárúkọ mi ń bẹ. على ما رزقهم من بهيمة Ọlọ́run الأنعام. dárúkọ mi ní èmi Ọlọ́run fáwọn ọjọ́ yìí nìkan kọ́ ẹ tún dárúkọ mi Ọlọ́run sáwọn dábàá mi àwọn ẹranko mi àwọn tí mo dá fún yín tẹ́ pa ní Mákà ẹ dárúkọ mi Ọlọ́run ọba sí i. فكلوا منها وأتموا البائس الفقير. Ọlọ́run tẹ́ bá pa àwọn ẹran yìí tán ibi tá à ń lọ nù. كلوا منها. Ọlọ́run gbogbo ẹran tẹ́ ń pa ní ájìwọ̀n kùlú mi ní ẹ̀jẹ̀ ń bẹ̀ tẹ́ ẹ lè jẹ́ tán adúrò ẹran tẹ́ ń pa lájìwọ̀n Ọlọ́run lẹ́ẹ̀ lè jẹ́ tán. وأتموا البائس الفقير. Ọlọ́run ẹ pín yòókù Ọlọ́run ẹ lè jẹ́ tán. Ètò àkù ẹ̀pin ni. àwọn àwo lẹ́pin fún. Àwọn àwọlé àpín fún. Báyìí. البائس الفقير.
kò sí tọ́mọ́ lọ́hùn ló bá ẹ̀sà àlùfàkìrì ẹni tí ọ̀rọ̀ náà tó lè gbà yí rárá. ẹni tí ò lọ́nà tó lè gbàjẹ́ rárá. olùsí tálákùúta. olùsí tálákùúta. òun ní jẹ́ bẹ́ẹ̀. òun ní jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ní pínpín àwọn Saudi ṣe ń sàmánà o sọmọ ẹ millions ẹran tí wọlé tí wọ́n ń pa mọ́ká àwọn náà wà pín káàkiri sí gbogbo ìlú ayé wọ́n pàkéjì ẹ̀ wọ́n sẹ́ndì ẹ̀ ibi wọn bá rí pógun bá pọ̀ sí wọ́n kó lọ́bẹ̀ ibi táwọn èèyàn bá pọ̀ tí wọ́n ń kíbò sí ìyàn tí ebi ń pa wọ́n sẹ́ndì ẹ̀ lọ́bẹ̀. Ọlọ́run ni mo fẹ́ kẹ́ ẹ pín bẹ́ẹ̀ ṣe pín kókó tẹ́ pín ogún èyí lẹ́yìn náà mo tún fẹ́ pín kó lè kárí. àti mo lè bá ìsàlẹ̀fàkìrà. Ọlọ́run ní kí ẹ wá ṣe yìí nìkan mo ní kẹ́ ẹ pín ó tún kù nínú èyí tó kù tẹ́ ẹ máa pín Suratul Hajj náà ni. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليه صواب فاذكروا اسم الله عليه صواب فإذا وجبت جنوبها فكلوا منها وأتموا القانع والمعتر كذلك ذكرناها لكم لعلكم تشكرون. والبدن ọ̀rọ̀ náà ní ń bá lọ pínpín wọn náà lọ́lọ́run ètí ìdúró lórí ẹ̀ ọ̀rọ̀ ní kí n ṣe yìí nìkan o ó tún wá kó àwọn ẹran tọ́já sí pé. والبدن جعلناها لكم من شعائر الله. ṣàìrì láì lógún ẹ̀sìn. àmì ẹ̀sìn ní já sí gbogbo ẹran léyà wa àwọn àmì ẹ̀sìn ní já sí. لكم فيها خير. Ọlọ́run tó pé lára àwọn ẹran yìí fi orí bẹ́ẹ̀ fún yín. فاذكروا اسم الله عليها صواب. ẹ tún dárúkọ èmi Ọlọ́run lérí eléyìí hùn náà ó lè jẹran tá a pa fún léyà ó lè jẹran sàárà. اذكروا اسم الله عليها صواب. sọ̀wáfà àwọn ìgbà tẹ́ di lọ́wọ́ tẹ́ di lẹ́sẹ̀. ẹ di lọ́wọ́ ńgbà tẹ́ di lọ́wọ́ ẹ di lẹ́sẹ̀ ńgbà ẹ di lọ́wọ́ tẹ́ di lẹ́sẹ̀ tán. فإذا وجبت جنوبها فكلوا منها وأتموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. ẹ bá di lọ́wọ́ tẹ́ di lẹ́sẹ̀ tán ẹ fẹ́ gbẹ́ ẹ̀ lílẹ̀ náà lẹ́yìn ẹgbẹ́ lílẹ̀ tẹ́ ẹ bá dùn tán jíjẹ ló kù. فكلوا منها ẹ jẹ́ ń bẹ̀ ọkọ̀ ń jẹ́ à ń tẹ̀ lè dájẹ́. وأتموا القانع والمعتر. Ọlọ́run mo ti sọ tiwájú tòkì yẹn náà mo tún sọ yìí náà ẹ bá ń fáwọn tí ó béèrè àtàwọn tí wọn ò ní lè béèrè lọ́wọ́ yìí. ẹ bá ń fáwọn tí ó béèrè àtàwọn tí ò ní lè béèrè lọ́wọ́ yẹn bá ń fáwọn náà bẹ́ẹ̀. àyè paléyà tán. èèyàn paléyà tán. wọ bíà. wọ bíà. ẹ bá ń dín gbogbo ẹ kọ́ ẹyọ kan gbọ́dọ̀ bọ́lẹ̀ ń bẹ̀. ẹ̀kọ́ bọ̀rọ̀ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀. wọ́n á gbé sínú báàfù fún wa gbé sáyọ bẹ́ẹ̀dì wọ́n á yọ jẹ lẹ́yọ kọ̀ọ̀kan. wọ́n á yọ jẹ wọ́n á ṣe lẹ́rùn níyọ̀. أتهموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. Ọlọ́run ní rárá o. Ọlọ́run ní wọ́n ṣe bẹ́ẹ̀. ẹ̀yìn pé ẹ má jẹ ń bẹ̀. ìní ẹ má jẹ ń bẹ́ẹ̀. àmọ́ ẹ bá mi pín. àmọ́ ẹ bá mi pín. ibi ẹlòmíì tálíkà yìí kò lágbára àti paléyà wọn ò parí lé wọn. wọn ò parí lé wọn. ibi tó tálákà dé. wọn ò parí. wọn ò parí. ẹnìkan lọ́dún kan tó wá sọ fún mi ó ní ẹ dákun ẹ ṣàánú ẹ bá wọn bí Ọlọ́run ó ní tí ò sí ó lóun wo òfin wọn ti paléyà ńlé àwọn nísìn yóò ti tó 50 years tí wọ́n ti fi ẹran lílẹ̀ báyìí tí wọ́n fọ̀bẹ sí lọ́rùn. wọn àwọn Yorùbá wọn ní Ọlọ́run ní jẹ́nu ọ̀bẹ ti sílẹ̀ nílé tí wọ́n ti pẹ́. ó ti sílẹ̀ ti pẹ́ òun tẹ̀ wọ́n ibi tó bẹ́ wà mọ́. síbẹ̀ ní wàá jẹ sẹ́kù ní ọ̀pàlẹ́yà. gbàdúrà ní bá ń sọ gbogbo ẹ̀ ọ́ rò pé sùúrù á le tó yìí ní à ó le o.
èyí tó lọ́n bá pín kan wọn ni kọ̀ọ̀kan máa sọ pé alhamdulillah. èyí tọ́lọ̀ bá wá pín kan wọ́n ní ti dáadáa ní oníkọ́ máa dúpẹ́ lé lórí. ló máa nábì sọ pé unzur ila man asfala minkum ولا تنصر ila man fawqa. àwọn tó bí lóò tí ọ tí wọn ò tó ọ. àwọn tí ò tó ọtọ́. sọ àwọn tó bí lóò yẹn tí wọn ò tó ẹ ànábì dáhùn ní kó máa wò nítorí tó ọba máa wà wọlé yìí tó apá àwọn tó ju ọ̀rọ̀ ló ń wò ọ parẹ́. ذلك أجدر ألا تزدروا نعمة الله. tó bá ń wá àwọn tó bí lóò sí ọ̀hún ní ọjọ́ ọmọ arápẹ̀rẹ̀ orí ọlọ́run lára tiẹ̀ náà pé alihamudulilayi. ìpọ́nlọ́ bá ṣe mí lóore. ìwọ tó wà láyé tó wá ròpin pé kíkẹ́ ní lájọ orí rẹ nínú ayé yìí bó o ṣe ròónù tó fi mọ̀ pọ́lọ́ ń sóore fún ọ ẹni wọn á bò mọ́lẹ̀ kí ni kó wọn máa wí. ẹnu ààbò mọ́lẹ̀ kí ni kò máa wí. ìwọ sì ní òpù. wọ́n sì ní òpù tó ń lọ tó ń bọ̀. ẹni á bò mọ́lẹ̀ kí ni òpù tiẹ̀ mọ́. ẹnu ààbò mọ́lẹ̀ kí ni òpù tiẹ̀ mọ́. sọ fún mi kí ni òpù tiẹ̀. ẹni tó bá kéré sí ọ lóró ló fi ọpẹ́ fọ́lọ́run má máa wọ ẹni tó ju ọ̀rọ̀ gbọdárùkọ á ní sọ yìí à olùsíwà o. olùsíwà o. àwọn tí yà ń jẹ wá o. àwọn tí yà ń jẹ wọ́n wà o. lọ́lọ́run fi sọ pé kéde gbogbo yín ni mo kẹ́ ẹ̀yin tí mo bá kẹ́hùn ẹ pín fáwọn tí ń kẹ́ látara àkẹ́ tí mo kẹ́hùn ní àwọn fẹ́ bá mi fi kẹ́ wọn pínpín ọlọ́run lọ́ba débẹ̀ pínpín yí pé ká pín kan òun ni àwọn afáà fi fojú wò nípa pé ẹ̀sìn lè má jọra wọn ẹ̀sìn jọra wọn jọ mí nínú fámìlì kan náà kírísítẹ́nì ó wà ń bẹ mùsùlùmí ó wà ń bẹ tá a bá wá ń pín á pín kan ni àbá ní pín kan agbọ́ tó lò sí ìsìláàmù lẹ́pìn kan ni. ìsìláàmù lẹ́pìn kan náà ni. nítorí pé ó jẹ́ kírísítẹ́nì. nítorí pé ó jẹ́ kírísítẹ́nì. kẹ́ẹ̀pìn kan ọ̀rọ̀ ẹran ríyà là ń sọ wájà mú un tọ́jú ń bi ti jíjẹ wá ọ̀nà tá a pín nǹkan kàn wọ́n pọ̀ àmì ìtọ́jẹ máa ń tà ń sọ ẹran léyà ìtọ́ ọba pín sọ fún kírísítẹ́nì bí àbò ní fún. ẹran léyà yìí ta ni ó pín yìí sọ fún kírísítẹ́nì àbò ní fún bẹ́ẹ̀. oúnjẹ tẹ ẹsẹ̀ níjọ́ ọdún sọ fún àbò ní fún. oúnjẹ tẹ ẹsẹ̀ níjọ́ ọdún sọ fún bí àbò ní fún bẹ́ẹ̀. òun pín jẹ fárádùúgbò. òun pín oúnjẹ fárádùúgbò. kírísítẹ́nì wà ládùúgbò rẹ. kírísítẹ́nì wà ládùúgbò rẹ. òun pín oúnjẹ sínú fámìlì rẹ. òun pín oúnjẹ sínú fámìlì rẹ. kírísítẹ́nì wà ń bẹ́ẹ̀. kírísítẹ́nì wà ń bẹ́ẹ̀. ó fún ni àbò ní fún. ó fún ni àbò ní fún. òun pín jẹ àwẹ̀ ní ìsìndọ́nù fámìlì kírísítẹ́nì wà ń bẹ́ẹ̀ pé kí lọ́kàn òun sáláwẹ̀ ló sóun gbàwẹ̀ ni ó sì rí pọ̀ ń fáwọn aláwẹ̀. ó sì rí pọ̀ ń fáwọn aláwẹ̀. ó fún ni àbò ní fún. ó wá fún ni àbò ní fún. ọlọ́run ní àlìyàm. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافين ولا متخذي أكدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم. ọlọ́run ní lónìí. أحل لكم الطيبات. ọ ti ṣòfin nu. ọlọ́run ní lónìí. uhilla lakum الطيبات. ẹ má jẹ jẹkújẹ mọ́ ìtọ́ mọ́. àtọ́yìbá. الطيبات. ọlọ́run ní tó bá ti má nínú oúnjẹ ó di jíjẹ fún yín ọ̀dẹ̀ tó fún yín kẹ́ ẹ jẹ. وطعام الذين أوتوا الكتاب حل لكم. tọ̀hámù lẹ́sí. أوتوا الكتاب. àwọn òtòlì kìtàbà làwọn kírísítẹ́nì. حل لكم. ọlọ́run bí wọ́n bá ń sọ ọdún tí wọ́n ń ṣe kírísímàsì tí wọ́n gbóúnjẹ wá ẹ jẹ kẹfà bọ́lá ìlú làkún. ọlọ́run ní ẹ̀tọ́ ni aláàlí ni kì í ṣe haram. وطعامكم حل لهم. oúnjẹ tí yín náà tẹ́ ẹ bá ń ṣe ọdún iléyá àbẹ bá sọdún àwẹ̀ kẹ́ gbé lọ fún wọn káwọn náà jẹ ọlọ́run ní kì í ṣe ẹ̀wọ̀ ẹ̀tọ́ ni. ipe pípín òun bí tọrọ tó fẹ́ kó dé
kì í sọ̀rọ̀ tálíkà nìkan. pínpín ibi tọ́lọ̀ bá ti fẹ́ kó dé. bẹ́ẹ̀ bá ṣe ẹran léyà yín tó jiná dáadáa nínú ọdún tẹ́ ẹ ṣe ń jẹ sí Ọlọ́run ẹ gbé fáwọn àwọn ẹlẹ́sìn kejì ẹ pín dọ́dọ̀ tiwọn náà. ẹ pín dọ́dọ̀ tiwọn náà. Ọlọ́run fẹ́ ká pín bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ ká pín bẹ́ẹ̀. pàápàá jùlọ ó fẹ́ ká yà sáwọn àwo àwọn tí wọ́n bá jẹ́ tálíkà yìí ọ̀rọ̀ tálíkà jọ Ọlọ́run lójú gan o. ọ̀rọ̀ tálíkà ó jọ Ọlọ́run wá lójú gan-an ó jẹ́ lógún. gbogbo àwọn tí ọ̀rọ̀ náà. gbogbo àwọn tí ọ̀rọ̀ náà. ìjọba ẹ dákun ẹ yà sí wọn o. ìjọba ẹ dákun ẹ yà sí wọn. àwọn tó rí tí ò rí tó náà ẹ yà sí wọn. àwọn tó rí tí ò rí tó náà ẹ yà sí wọn. àwọn kan rí. àwọn kan rí. àwọn kò rí rárá. àwọn kò rí rárá. àwọn tí ò rí rárá ni tálíkà. àwọn tí ò rí rárá ni tálíkà. àwọn tó rí tí ò rí tó ni masakin. àwọn tí ó rí tí ò rí tó àná ni masakin. àwọn tí wọ́n rí tí wọn ò rí tó ni ẹ yà sí wọn Ọlọ́run ò fi ṣeré. Ọlọ́run ò fi ṣeré ẹ yà sí wọn. ní tó fi wá mọ̀ yìí pé tálíkà ń bẹ lóòótọ́ yóò wá gbé wa lọ síbi ìtàn Abdullahi ibn Mubarak. Abdullahi ibn Mubarak yìí ẹni Ọlọ́run kẹ́ gan ni tí wọ́n bá ní billionaire Abdullahi ibn Mubarak yìí lásìkò tiẹ̀ Ọlọ́run kẹ́ olówó gan. روي أن عبد الله بن المبارك خرج يوما ليؤدي فريضة الحج. wọ́n náà wá jáde níjọ́ kan ń lọ sí Mákà tí bá sì lọ gẹ́gẹ́ bí olówó ìdí owó dání ni ó di owó gidi dání wọ́n ń lọ Mákà. وفي طريقه إلى بيت الله الحرام. lójú ọ̀nà bí tí ń lọ sílé Ọlọ́run ọba. وجد امرأة تبعث التراب لتخرج منه دجاجة ميتة. ó wá rọ arábìnrin wọn wá wà níbi àkìtàn yín wá ń fi ọwọ́ wa ilẹ̀ yín wọ àkìtàn wọn. Abdullahi bin Mubarak dúró yín wò pé èyí ò ṣe dáa tó yìí ọmọ wa wálẹ̀ ńgbà tí ìpín nǹkan kan sọ ọpọlọ rẹ̀ kí ló fẹ́ wà jáde ńbẹ̀ gan. لتخرج منه دجاجة ميتة. àṣé ìwà tí ń wá òun ń wá òkú ńbete adìẹ tó kú tí wọ́n ti sọ sáàtàn tó ti jẹrà mọ́lẹ̀ ní wá kámbẹ yìí pé wọ́n sàtẹ rí nǹkan kan. فقال عبد الله بن المبارك ما شأنك. Abdullahi Mubarak kọ́ wa súnmọ́ ó ní kí ló ń ṣe wọ arábìnrin yìí kí ni ìṣesí rẹ kí ló dé tí ń bọ́ olùṣesí báyìí kí ló ṣẹlẹ̀. فقالت دعي الخالق للخالق ولله. ó ní fi ẹ̀dálẹ̀ fọba tó dáa. ولله في خالقه شؤون. fẹ̀dálẹ̀ للخالق. fún ẹni tó dáa. òun lè dá fímúlẹ̀ fọlọ́run kí ọ pé fímúlẹ̀ fọlọ́run kí lọ́kàn ọ́. ولله في خالقه شؤون. ṣé bọ́ níbi iṣẹ́ máa ṣe lédè àwọn ẹ̀dá rẹ̀. فقال عبد الله بن المبارك. Abdullahi ibn Mubarak ó wá dákẹ́ ó wá sọ fún yín pé. والله ó ní mo fọlọ́run ọba búra. فإني لا أبره من مكاني حتى تقولي عن شأنك. ó ní ní kò ní mo wà عن yìí. شأنك. Ansaniki ó ní kò níbi mo wà yìí. ẹnu ni ìhùn yóò kọjá kó sí ké àgbàfẹ́sì kéwúké ẹnu. ó ní ìní kò níbi tí mo wà yìí. حتى تقولي لي عن شأنك. tó fi sọ tí ń ṣe gan fún mi mo fẹ́ mọ̀ nípa àṣẹ́sí rẹ tó fi rẹni tí ń tan àtàn láti má díẹ̀ òkú mi ti adìẹ jáde. فقالت المرأة. obìnrin wá sọ fún Abdullahi ibn Mubarak pé. أما لما أنت حلفت بالله فإني امرأة. ó lò ní kó o sì ní fi mí lẹ̀ pẹ̀lú ọba tó dá mi. ó ní ó wá fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ fún un. فإني امرأة لأربع أولاد مات أبوه صغارا. ó ní bó ṣe rí mi yìí ọmọ mẹ́rin mo ní. ó ní bàbá àwọn ọmọ yìí ó sì kún kékeré ó dà wọ́n lẹ̀ fún mi. وقد تركت الأبواب كلها أي أبواب الناس كلها فلم أجد أحدا. ó ní ńgbà tó wá dà wọ́n lẹ̀ fún mi ó wá dé pírọ́bẹ́mù wá dé mo wá kan gbogbo ilẹ̀kùn ní olówó òsì. ولم أجد وراءها رحمة. ojú ni àwọn èèyàn ṣe wo iṣẹ́ yìí. ojú làwọn èèyàn ṣe wo iṣẹ́ yìí o. ojú làwọn èèyàn ṣe wọn kì í sẹ́yìn. nínú àwọn tí ìyá máa ń jẹ jù láyé
tí ọba rẹ ni rescue ẹ̀. Opó àti dífọ́sí tí ọba rẹ ni rescue rẹ̀ ó lè kú fún ìrònú ìdààmú adé ó ní ọmọ mẹ́rin ló dálẹ̀ fóun ó sì kún kékeré níbo ló wọ́n gbà gbogbo bí owó àwọn kóun fẹ́ gbà láwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ní òun débẹ̀ wò sílẹ̀kùn àwọn míì tí wọ́n yé sọ ọ̀rẹ́ tóun mọ̀ pa àwọn eléyìí Ọlọ́run gbé sọ́dọ̀ wọn ẹ ṣàánú pẹ̀lú ọmọ mẹ́rin òun ò ráàánú lọ́dọ̀ wọn. فاضطررنا إلى أكل الميتة. ó ní nira àyírí jẹ àyírí mu ara ni wá ó ní àwọn ọmọ mi ló gbé mi délé àtàn wípé jẹ́ ń wá àtàn káwọn ọmọ yìí ọmọ kú lébi bóyá màá rí òkú ń bẹ tí adìẹ kí n gbọ́n yẹ pé ara ẹ̀ nù kí n fomi sàn án kí n gbé omi gbóná kí n fi sàn án kí n ṣe é kí wọ́n má jẹ́ wọ́n fẹ́ kú sébi ni. من هنا أعطى عبد الله بن المبارك هذه المرية 10,000 درهم. kó tó fún un dé yìí ni owó kọ̀ọ̀kan Abdullahi ibn Mubarak wá gbé lọ síbi sẹ̀ríà òun náà sì dá lóhùn ìgbà tó bá débẹ̀ pé ló gbóhùn débi òkú bètè kó wọn jẹ Abdullahi ibn Mubarak ní òkú bètè ni wọ́n kàn gbọ́rọ̀ Ọlọ́run ọba tó sọ ni. عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه. عبد الله بن مبارك إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير. ó ní tó ṣe yóò tọ́ ọmọ pọ́lọ́n ti gbẹ́ bágòdè ni Ọlọ́run ti ṣe é léwọ̀ ká jẹ àlìmẹ́tàtà òkú bẹ́tẹ̀rù èyí tí wọ́n fẹ́ jẹ yìí nínú ẹ̀sìn èèwọ̀ ni. wàdámà. kọ́ Ọlọ́run máa jẹ ẹ̀jẹ̀ dọ̀m̀bọ̀rọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀ṣẹ̀ ni wọ́n ti gbẹ́ ń bágòdè. wọ́n là á máa lè kẹ́hìnsì. bẹ́ẹ̀ lẹ́rẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n ti gbẹ́ ń bágòdè ọwọ́ àkàbẹ̀ farabìnrin ẹni ara ni. وما أهل به لغير الله. ọkà àyà yìí fún bẹ́ẹ̀ lèyí tá a pa tá a dárúkọ Ọlọ́run ọba sí èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ o. فمن اضطر غير باغ. nígbà tó bá a débẹ̀ arábìnrin yìí ní mo ti gbọ́ wọ́n jọ kọ́ wa náà ní báńkà àyà òun sísàlẹ̀ bó o ṣe kà á látòkè tó ń káàbọ̀ ní má dáa dúró. فمن اضطر. báńkà àyà òun ká dé sálẹ̀ kọ́ sọ̀kalẹ̀ àyà ó ní kí ló tẹ̀lé ń tọ́ka òun ó ní á má jẹ́ òkú bètè ó ní á má jẹ́ ẹ̀jẹ̀ kìkì ẹ̀jẹ̀ tí wọ́n ṣe ó ní á má jẹ́ ẹlẹ́dẹ̀ ẹran tí wọ́n dárúkọ Ọlọ́run sí ó ní gbogbo ó ní á má jẹ́ owó tọ́ lọ sọ àmọ́ kí ló gbẹ̀yìn àyà fàmánì tó rà kó àbáàkì wàlà àdé fàlà ìsìmàlè. ó ní sọ́bàlá náà lọ gbé máa ní rúdúrà gẹ́rẹ́ àbáàkì gbogbo ní wọ́n ní ẹ má jẹ́ yìí lójú tẹ bá rí aláàlí ni bí ìnira bá dé tára bá níyìn tẹ rí nǹkan tẹ lè fi sọ́ọ̀fù pírọ́blẹ́mù yín tẹ́ fi yọra yín nínú ìnira tẹ́ fi wá kúlẹ̀bi fàlà ìsìmàlè fàlà ìsìmàlè ìkọ̀sẹ́sẹ̀ ń bẹ̀ ó ní kí ló ń bá mi sọ. iná Gàfúrù Rahim ó sì bẹ́ẹ̀ ló le tó ni ọgbọ́n tó ló lè mi Ọlọ́run Gàfúrù Rahim ọba ti forí yín kí ó náà náà wọ́n fẹ́ kí n tọ̀ sí kí n kú lébi ní àbáwọn ọmọ mi ó kú lébi Abdullahi Mubarak bá bú ẹkún. Una ata Abdullahi ibn al-Mubarak azil mariyata 10,000 dirham allati kana yahuju biha. bí kéèyàn máa sọ̀rọ̀ bíi $10,000 tó mú dání. Allati kana yahuju biha. tó mú bíi pocket money bóun lọ fi ṣe ájì Abdullahi Mubarak ní ájì ọdún yóò lọ mọ́ ọba gbére lọ́pìn gbà èyí tó fi máa jòkú mbete owó yìí kọ́ jẹ́ńbẹ̀ káwọn ọmọ rẹ̀ jẹ́ńbẹ̀ kọ́ bẹ̀rẹ̀ nǹkan kan tó bá lè ṣe. Faqala Abdullahi ya Rabbi. nígbà tó gbó fún tán Abdullahi ibn Mubarak ní wọ́n lọ́hún. Inni la'uju asali ama. ó lè nílé ṣáájú ọdún yìí o bébí ṣe wá lọ́dọọdún tọdún ìní lè wá bọ̀
وعاد إلى البيت. nígbà tó wí bẹ́ẹ̀ tán tó pín ó gbowó fún ó sì padà sílé rẹ̀ ó lọ jòkó kí bọ́lọ́run ṣe kọ́ lọ́dún yìí nu kémi ọmọ láàjì tí mo sì rí ọ tí mo tún gbọ́n tí ń ṣe ọ kí n máa lọ ṣe fìkì láàjì káàrọ̀ ọmọ wa ni mí èmi ò ní lọ́rọ̀ ẹ̀ láyé ìgbowó kọ́ lọ bí àbùkátà rẹ̀. فلما رجع الحجيج إلى بلادهم. tó máa wọ lọ́hùn ó ní ṣe dáadáa kọ́ mọ́ compensate yẹ. ó ní sí dára fọlọ́run kó mọ́ compensate rẹ̀. nítorí ọkàn ní máa ń wò. nítorí pé ọkàn ní máa ń wò. èyí tó ṣe tó ní kò fún reward méjì ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ nínú kó fi pamọ́ fún ọ àbíkọ́ pé o ṣe pẹ̀lú àníyàn tí ọ̀dà kọjọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ torí gbogbo ń tọ́ ọba fún tání ọ̀bàdà kò ní gbà o. gbàtà bíláì báńkì wí bẹ́ẹ̀ tán ọ padà sílé àwọn tí wọ́n á lọ sáájì tí wọ́n pẹ̀lú ọdún yẹn àwọn wá darí Mákà. إلى بلادهم كانوا يباركونه أي يحيونه. àwọn wá darí Mákà ni wọ́n bá lọ sílé Abdullahi báńkì láti lọ kí. فقال عبد الله بن المبارك والله لا محج. wọ́n wá kí pé ẹ mà kú ọlọ́run ọgbà ń bàdà fún wa o ọlọ́run ọgbà ládàá wa kò ní ṣe léyìí ní ẹ̀kan fún wa o. a ti yájú kárí yín àbá tún rí yín mọ́ àǹfẹ́ dé sí wa Abdullahi Mubarak láti bo Abdullahi Mubarak sọ fún òun. والله لا محج. ó ní wọ́n wá sáájú ọdún yìí ó ní ájí ọdún yìí òun Abdullahi Mubarak wà. واقسموا بالله أنه وجدوا عبد الله بن المبارك في مكة يطوف بالبيت. wọ́n náà fọlọ́n búra àwọn rí ọ àwọn jọ tàwáàfù ilé ọlọ́run ní. وجدوا عبد الله بن المبارك في مكة يطوف بالبيت. bá wọn rí ọ bá a ṣe ń tàwáàfù ilé ọlọ́run àwọn pẹ̀lú rẹ̀ làwọn jọ tàwáàfù ilé ọlọ́run ọba. فنام بعد ذلك. àwọn sì wá sùn Abdullahi Mubarak wá sùn lẹ́yìn ìgbà náà. فرأى رجلا أبيض يتلألأ جبينه قال وهل تعرفني. ń bọ̀ wá sùn fún rẹ̀ sọ̀hún ké kò gba tàwọn tó ń gbọ́ ọlọ́run wá fẹ́ fi wọn gángan fúnra ara rẹ̀ ọ rárá kùnrin iwájú wa ń sọ ọmọ mi Abdullahi ibn Mubarak. فقال لا. Abdullahi ibn Mubarak kí ni wọn mọ o. فقال أنا محمد رسول الله. عليه وسلم. ọlọ́run ọmọ ó lè mi ilé aṣáájú ẹ̀dá. حبيبك في الدنيا. ó lè mi ilé anabi Muhammad habibuka في الدنيا حبيبك في الدنيا. ó lè mi lọ́rẹ́ rẹ láyé. وشفيعك في الآخرة. bọ́ bá dijọ́ bí ilé àkíyàmá kọ́díìsì rẹ̀ èmi náà ni. èmi ní ta ni kọ́díìsì ní tún wá sí pẹ̀rẹ́. أنقذك الله من الشدة مثل ما أنقذت بنات المرأة. ọlọ́run mo bí ọlọ́run àtàjọ ìdá ń sọ bẹ́ẹ̀ fábílà ibn Mubarak. أنقذك الله ọlọ́run ọba mi là ọ́ من الشدة níbi gbogbo tí bá jẹ́ nira láyé. مثل ما أنقذت بنات المرأة. gẹ́gẹ́ bó ṣe bá mi la ọmọ arábìnrin yìí àwọn ọmọ rẹ̀ ànábì wàá sọ̀rọ̀ obìnrin yẹn mọ́. bó ṣe bá mi la àwọn ọmọ أنقذك الله من الشدة كما أنقذت بناتي. nítorí ṣe ojú ẹ̀sìn ló ṣe ń. كما أنقذت بناتي.